Africa Content TV. Mikael Milako wọ́n ní àwọn tí àwọn wájú pé ká rọra bẹ̀rẹ̀ díẹ̀ báwọn èèyàn fi lè máa rí náà
Security, please. Security, please. Oh, my dear, hello. I want everybody to get. Do your job. Àwọn èèyàn wà lórí ìjọba láti ọjọ́ lọ. Àtúntò bá bí wọn. Ẹgbẹ́ wọn á yà sí. Gbogbo tí ó wà ní wa, ẹgbẹ́ bá wa sọ lóye lórí ọjọ́ ìlú Please, everybody back to your seat, please. Enjoy. Hello. Ẹ jẹ́ ká lọ jókòó ẹ jọ̀ọ́. Ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká lọ jókòó. Afọlọ́run bẹ̀ yín, afànábì Muhammad bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a lọ jókòó. Gbogbo ayọ̀ pápá tó fún kámẹ́rà ní ìkọ́ kúrò ń bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin ká ní ẹ̀rọ jókòó lẹ̀ ká lójú àpò. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí stéèjì ẹ jọ̀ọ́ ẹ lọ jókòó. Kódà tó bá já sí pé gba ọmọ bàbá tó fẹ́ bá bàbá ya fọ́tò ni ẹ jẹ́ ń fún yín ní 1 minute ẹ ya fọ́tò. Tẹ́ bá rẹ̀ sí ìyá kẹ́kú mẹ́kọ̀ tán. Yà gbogbo àwọn ọmọ bàbá ọ̀yà bísímìlà. Sẹ́nitọ̀ Fáwọ́sì ọmọ bàbá ní látọ̀yọ́ ó fún wa ní 1 million naira. Bàbá wa láti Côte d'Ivoire àbí ọ̀rọ̀ ènìyàn láti orúkọ wọn ẹ̀tọ́ bá láti kájọ mọ́ àbúrò. Hassan. Former Commissioner of Finance of State Hello 1 million naira. Ẹ náà tẹ ẹni tá a bá rí tiẹ̀ ká lè get in touch pẹ̀lú wọn. Ẹni tá a bá lè get in touch pẹ̀lú àwìn lórí íńtánẹ́ẹ̀tì láàrin wẹ̀. Ó dàbí pé 1 minute is okay and it's gone. Oya. Ẹ lọ jókòó ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ bá mi ṣe iná ángel náà kan. Ẹyọ kan. Olùkó wà láwọ̀ ẹyọ kan. Wọ́n máa ń ẹyọ kan. Àtàyà tó lè là. Bàbá táyà kàdùkọ́ lẹ̀. Gbogbo àwọn tí mo fi ojú wò lọ. Tí a ń lo ìgbésí ayé pẹ̀lú ara wa nígbà tí ọjọ́ máa dé. Ọlọ́mọ sábà èkó yìnyín wa. Bismillah. إنا أنزلناه
القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. لنا mo lọ́wọ́ ẹni tó jẹ́ àbúrò bàbá mi tí mo gbé ọ̀dọ̀ wọn aláìwòsàn eré yáyì lọ́gbà nítorí yẹn. Wọ́n dé àwọn ọmọ tí wọ́n ṣùgbọ́n ìgbà tí wọ́n wà lọ́dọ̀ wọn èyí ni wọ́n máa fi hàn gẹ́gẹ́ bí ọmọ tí wọn. Èmi ni wọ́n máa ń fi hàn gẹ́gẹ́ bí ọmọ tí wọn. Bàbá náà tọ́jú mi lọ́gbà mi tọ́jú wọn láti náà. Lẹ́yìn yẹn àwọn àlùfáà wa àwọn bàbá mo lè sọ pé kò sí ẹni kankan náà àwọn bàbá jọ́hún tí ò sí nù ẹni tó tọ́ mi sọ́nà. Bàbá wa ní máa jọra alọ́bì. Bàbá wa Sheikh Murtada Abdulsalam rahimahullah. Ẹ̀ka ti kúrò fún Allah wa tahiyatu lillah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. At-tahiyatu lillah. Az-zakiyatu lillah. At-tayyibatu salawatu lillah. Assalamu alayka ayyuha an-nabiy wa rahmatullah wa barakatuh. Assalamu alayna wa ala ibadillahi salihin. Mo kí bàbá mi tó wà ní dídá ilé mi ṣé ìwà àgbà bàbá wa àgbà láti máa hẹ́tàrà arọ́bí Adáwọ̀ ayáta ṣe àwọn tí àtẹ̀lọ́wà láti fẹ́yọ̀ àmà wọ́n máa ṣàfihàn ní ẹ̀mí tó kù. Àmín. Ọlọ́jẹ́ wọn mẹ́ga àwọn àkàlẹ́. Àmín. Ọlọ́jẹ́ wọn mẹ́ga àwọn àkàlẹ́. Àmín. Ọlọ́jẹ́ wọn mẹ́ga àwọn àkàlẹ́. Àmín. Wala quwwata illa billahi al-aliyyil. Bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi. Allahu ta'ala alayhi. Gbogbo ìtọ́sọ́nà tí mo bá ń ṣe láyé lẹ́nìí wọ́n jẹ́ nìkan tẹ́. Bàbá wa ní máa dùn pàápàá máa tún máa sọ lọ́rọ̀ pé bàbá rẹ̀ nílọrin. Nígbà tí wọ́n wá kí tí wọ́n ránṣẹ́ wá kí wá nígbà tí bàbá wa Murtada tí wọ́n kó láyé gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà wa ni wọ́n mọ̀ pé wọ́n wá nítorí àlàáfọ̀ tí ń bẹ láàrin bàbá wa Sheikh Murtada àti bàbá wa Kamaluddin Al-Adabi. Ọlọ́run fẹ́ ìlànà yìí ni Ọlọ́run lájú èsì. Alhamdulillah. Mo kéwú, mo kàwé, mo wá kiri ayé, òkiri ayé, òkiri ayé. Alhamdulillah. Mi ò wá ògùn kiri, mi ò wá gíga kan kiri. Àyájọ́ ọjọ́ òní ni mo ń dùn. Kò sí ẹnìkan tó lè àwọn ẹlòmíì appreciate mi débi pé mo rí àwọn tí wọ́n appreciate mi láti Amẹ́ríkà, láti France,
Bẹ́ẹ̀ni ẹnì kọ̀ọ̀kan wọ́n gbọ́ ìró ìjókòó yìí. Nígbà tá a ti ṣe tó yẹ pé nǹkan tí wọ́n sọ lẹ́nu ó lágbára. Èmi ò mọ̀ pé kò ń ṣe nǹkan náà o. Wàláhì ọjọ́ mi lójú. Wàláhì ọjọ́ mi lójú. Wà kú lè màlú. Fàṣẹyàrá lọ́wọ́ àmàlàkọ́ àṣùlù. Wà lè mọ́ mi náà. Mo ṣe rẹ́kọ̀dù Jàbáàrù Masad ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́. Bàbá wa Adam Al-Ilori wọ́n pè ní àfáà Kánù ni bàbá máa pè ní àfáà Kánù ọ wá fi Jàbáàrù yìí lọ́rùn lẹ́yìn. Mo ní bàbá onítọ́lá pé òótọ́ ní máa borí òdodo ní yóò borí ẹ̀. Ọ̀rọ̀ náà lé nígbà náà wọ́n ń tábí bàbá wa sí Adam pé ta ni arákùnrin Jàbáàrù yìí sékèdè tọ́lọ́run ní ìṣe ní bàbá lẹ́yìn wọ̀n mọ́ ṣùgbọ́n àwọn tí a ní ọjọ́ ní lọ́wọ́ ní kéèké tọ́lọ́run ní ìṣe. Mo ní bẹ̀tà àwọn ẹnìkan sọ fún ilé ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ ni ìtọ̀ ní bàbá ẹja máa gbé tò lọ. Yọ bàbá ṣàdúrà fún mi. Bàbá wá sí Kánò wọ́n ṣàdúrà fún mi. Mo tún wá bá wọn lẹ́kọ̀ọ́ bí bàbá tó ṣàdúrà fún mi. Atọ́pàdé nílọrin bàbá tó ṣàdúrà fún mi. So Ọlọ́run ní kí gbogbo ọ̀gbọ́n máa lọ déédéé. Ọlọ́run wá máa ó pe àkíyèsí àwọn èèyàn tí wọ́n pè ní síbí lẹ́nìí. Ìdáhàlẹ̀ wa ẹ̀sí èmi ọmọ pé mo ṣe kankan ò. Èyí tẹ́ ẹ gbé fún mi yìí gbangba ni mo ti ń sọ yìí o. Ẹ̀ka tó dára sí ilé lọ́rùn mi. Wàláhì ẹ̀ dára sí ilé lọ́rùn. Iṣẹ́ mi lè gbé fún mi. Iṣẹ́ tí mo dá sí lọ́dọ̀ yín láti bẹ̀rẹ̀ tí ń ṣe lẹ́tẹ̀tẹ̀ wá gbé fún mi. Báwa bá kan máa ń jà kí a máa sọ̀rọ̀ kó sọ lórí mi èmi ìdá sí. Wọ́n á máa bú èmi náà. Èmi ò sì sí ńlànà àábúyàn. Èsì ọ̀rọ̀ fáfáà náà. Ẹ máa wá tẹ̀sí ọ̀rọ̀. Gbogbo máa dáadáa báwọn yẹn mi ò sí ńlànà ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn tẹ́fà ní sọ́rọ̀ oníwàásí. Ajẹ́pẹ́ ìyìn àfáà náà ti rẹ́dì láti gbọ́ wàásí nìyẹn. Ẹlẹ́dì kẹgbọ́ wàásí o. Wọ́n kú ní ẹ̀wẹ́jà mẹ́sìn wọ́n ń dúpẹ́ yìí. Ó dúpẹ́ lọ nínú. Àṣàyà ọlọ́run àwọn ẹ̀dàkú ọ̀rọ̀ sóòrò. Ọlọ́run ló sọ ayà yẹn kalẹ̀ fún àdá Muhammad. Àwáyé náà ló sì fi sọ. Ẹwà ní àmà àtàmà àtàlẹ́nu ní kúlí ìmàlú fọ́nàlú. Gbogbo èèyàn fún àtẹ́kù ayé sọ́jú ọ̀nà lẹ́wà. Wọ́n kú ní ìmàlú. Ẹ̀sìn ọwọ́ ní dá. Wọ́n kú ní ìmàlú. Ìdí náà mọ̀ pé ẹ máa fa ayà yẹn ní ẹ̀sìn iṣẹ́ ẹ̀ lò. Àṣàyà ọlọ́run àmàlàkú. Ẹ wá pè mí. Ẹ pè mí kí wọ́n á dé lórí onírọ̀ o. Bẹ́ẹ̀ni. Kò lè jẹ́ ìyẹ máa ń yìí láéláé. Àlàákù mi rọ̀bíkà. Wọ́n látàkùn náà Fàlà takunanna minal mumtarin. gbogbo ìtẹ́ àárọ̀ wa ìsìn Ó dáwò. látòrí ẹni tó ṣe agbátẹrù. Ẹni ọ̀sà agbátẹrù rẹ̀ náà ó rí fìrìfìrì. Lóde wọn lọ rí sí agbátẹrù ẹgbẹ́. Ó mọ̀ pé gbogbo ìyí tọ́wà lára wọn
ẹnìkan kọ́ ọmọ ìbálẹ̀ ọ̀nà wo ni òfin ní ṣe é bàjẹ́ òun náà ló ní ó kéré sí ọ̀dún. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín ti àádọ́ wa ìsì. Aṣọ yìí ti ẹlọ́run ní ọlọ́run ní bọ́. Ìyàtà yóò ní bàjẹ́. Ẹni pẹ̀lú ọlọ́run ní dàrú. Ìṣẹ́jẹ́ ẹgbẹ́ fún mi ò lè dáṣẹ́ o. Ìrìnbẹ̀ yìí náà lájọ máa sí. Ṣùgbọ́n láti àsìkò yìí lọ, mo sọ fún yín pé àwọn òfin kan ń bẹ tí ìjọba ṣe. Mo sọ fún pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè yìí. Mo ní Tinubu ó gbìyànjú. Ó ti ká ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀tọ̀. bàbá sì dá Bàbá àbátọ̀ ó jẹ́ onídìí. Gbogbo tẹ́ ẹ máa ń ṣe ẹ máa mú ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn àfáà kan bọ̀ sórí mídíà, wọ́n máa búra wọn, wọ́n máa sọ̀sọ̀kúsọ, wọ́n máa ṣe tí ẹnìkan bá wá tó rìpọ́ọ̀tù lẹ́yìn àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀nà ẹ̀wọ̀n. Níjọ́ tẹ́ ti pè mí lóko yẹn, tẹ́ ẹ bí àwọ̀dù wá, ẹ sọ fún mi pé wọ́n wé láwọn ní èmi ìwé láwọn. àmín Láwà ní tẹ́ ẹwé fún ìní àkọ́kọ́ láwà ní owó láyé. Ọ̀rọ̀ mi ọ̀jẹ́ mọ́ láwà ní. àmín Olúwa fi wọ àfáà. Ọba tó láwà ní máa ní bàbá wa náà ti ẹ̀ ń bẹ́. Bọ́bá wò yẹn ní ilé àga tí wọ́n náà tó ti lè bí àdúgbò àdúgbò àwọn ẹni ni. Bàbá náà ti wí olódodo ní bàbá yẹn. Kódà àdúrà tó bá ṣe mọ́júmọ́ yóò sọ pé àdúrà tó ṣe ló wò yìí ó gbọ́dọ̀ ṣe kílẹ̀ ó tó sú yóò sì rí bẹ́ẹ̀. Tó pé máa báyìí ẹ̀ṣọ́ ni láwà ní jẹ́. ọ̀sán ni kì í sọ̀rọ̀ ẹ̀yà Ọ̀ṣọ́ ni o. Pé máa gbé láwà ní fún mi lónìí. Ẹ sì ti gbé àwọn òrùlé mi lọ́wọ́ tẹ́lẹ̀ ká tó rí gbàngà ń bí. Ẹ dákun àjọ ṣiṣẹ́ ìyẹn o. Àjọ tí òfin ní sábùkù lára àfáàmà. Àfá èso lòsì. Àwọn àfá ìyárìnrìn òsì. Àwọn ni wọ́n ń tọrọ òsì. àwọn àfáà kan So, kò sí ibi tí mi ò tí ì dé láyé. Mo dúpẹ́ fọ́nà. Lórílẹ̀-èdè ilé mi, èmi ò níjọba kan tó dé tí mi ní àwọn alágbára láàrin wọn. Mo sì máa ń pọ̀ fún wọn. Mi nídi owó yín o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe kankan wọ́n sọ o. Bí bá wá sọ àwọn tẹ́ ẹ bá ní ẹ wá lò. ẹ̀kọ́ ẹ̀ sí. Èmi ò sì wá rẹ̀ nìkan tó. wà á kú ní màlúù fàṣẹyà lọ́wọ́ amálàkú rọ̀ṣúlù wà ní mọ́mí lọ́nà. Ẹ̀rí ìmọ̀ nínú àǹfààní. Àwọn àǹfààní ẹja àkọ́kọ́ kò dá nínú. alákọ̀ọ́kọ́ tó ra wá sí. Àtẹ̀kó níláwà ní. Àtẹ̀kó bẹ́ẹ̀ bí bá ti tú láwà ní òkìkí. Lónìí, àwọn èèyàn wọn máa fi fọ́tò láwà ní ẹ̀nà. àwọn ọmọ Mo ẹ̀rí ètẹ́ fi gbéṣẹ́ fún mi nì. Wọ́n wà lọ rí ká sísàlẹ̀ àpótí. Wọ́n máa rí pé tí a fi gbéṣẹ́. láwà ní àṣẹ nìyẹn. Àwọn bàbá lágbàdì, bàbá ọlọ́rẹ̀, wọ́n mọ̀ bá àwọn ológun láwà ní òkú. Àwọn oníláwà ní tọ́lọ́ta lẹ́yìn. Wà kò ní màlúù. Ẹ jẹ́ kí a jọ ṣiṣẹ́ ìkọ̀bẹ̀ nítorí tọ́lọ́. Àjọ náà ṣokò. Tá a bá gbé aṣọ ìyẹyẹ lọ́wọ́ àfoníwàsí, tá a bá gbé wọ̀. Èmi ò rí ilé pírẹ́sídẹ́ǹtì kan àbí ilé mínísítà kan tá a lè sọ pé nǹkan báyìí la fẹ́ ní Islam ẹ bá wa lọ́wọ́ sí ìwà náà ni wọ́n lọ́wọ́ sí. bẹ́ẹ̀ni Àwọn ọ̀tọ̀ owó sọ tó bá ti wà láàrin wa wà náà yà àtọ̀ owó. bá a sì fẹ́ràn ara wa. Ọ́fíìsì tá a fẹ́ kọ́ níbí rà yìí, Èkó ní àwọn olówó náà wà lẹ̀. bẹ́ẹ̀ni
obìnrin ẹyọ kan bọ́lá wà ní ẹ̀mí alájà sáyẹnsẹ́ yọkọ̀ fún wa. Bẹ́ẹ̀ni. Bí ọ̀làdọ̀sù. Ọ̀làdọ̀sù. Ẹlọ́dọ̀ ọ̀làdọ̀sù yọkọ̀ fún wa. Bàbá wa tó gbẹ̀yìn. Alájà tó gbẹ̀yìn ní ọkọ̀ fún wa. Ọkọ̀ nǹkan wọ̀nyí ni ẹgbẹ́ àwa ni ẹgbẹ́ arìnrìn tó yẹ. ẹ̀kọ́ bá mọ́ ọbẹ̀ wá torí tọ́lọ́. Kọ̀sẹ́kì. Ẹ̀yin bẹ́ẹ̀ wá torí pé wọ́n fẹ́ ṣẹ̀yẹ fún ilé mi. Mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ní wòsì. Ní wáyà. Ní wàhálà. Bí àwọn tó ránṣẹ́ wá láti Amẹ́ríkà. Bí àwọn tó ránṣẹ́ wá láti Spain. Bí àwọn tó ránṣẹ́ wá láti France. Láti London. Gbogbo wọn ni mo kí. Láti Abidjan. Gbogbo wọn ni mo kí. Láti Kotonu. Àwọn branches wa tó ń bẹ l'Amẹ́ríkà pátá gbogbo ni mo kí. Wọ́n fẹ́ wọ́n sí wa báyìí. President Ansarudeen and the Deputy President of Ansarudeen, the Missioner of Ansarudeen, the Assistant Missioner of Ansarudeen, Ansarudeen Society, Ansarudeen, Korean, wọ́n ní ẹgbẹ́ ti Abdullahi. Jamali. Gbogbo ní akíkọ̀ sẹ́yìn tí ò ní ẹsẹ̀ tẹ́lẹ̀ fún mi lé Bẹ́ẹ̀ni. Nasra abẹ́rọ̀ onífúwàká gbogbo ẹni lọ́balọ́ba Bàbá ní ká tẹ́wọ́ àdúrà. bàbá wa onílẹ̀-èdè bàbá wa àṣẹ́yìn bàbá wa ọlábàájí Bàbá wa láwọlé. bàbá wa onídò olúwo náà ránṣẹ́ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó yẹ ká sọ fún tá a sọ fún èmi ọ̀gbẹ̀rẹ̀ òwúgbà ẹgbẹ́ yìí o tí máa wà ní ọkọ ní tí wọ́n máa ń yẹ̀ tí wọ́n tún sọ fún. Bẹ́ẹ̀ni. Olùkọ́ wà láti wọ́n lábá ń jí. Ẹ̀ní parẹ́. Àmín. Ẹ̀ní parẹ́. Àmín. Ẹ̀ní parẹ́. Àmín. Ẹnu bàtẹ́ dídí lónìí ẹ̀sìn náà kú ìfọ́ nílẹ̀. Nítorí ìfẹ́tẹ́ ní sí mi ni. Ìfẹ́tẹ́ ní sí mi ni dáadáa ní òní ẹ̀bàjẹ́. Àmín. Ọ̀nà tọ́lọ̀ ní ẹ tó wà ní ìsìn ọlọ́pọ̀ wọn láti àlámbà. Ọ̀nà ọ̀nà ní ewu yóò fà lùbáríkà sí. Yóò fà lùbáríkà sí. Àtòrí jẹ́nẹ́rà wa àhádìwà Abdulhadi Fábèbí ẹni bí a ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn òkè tọrọmọ ọba ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ìdílé ọba àwọn ti jáde. Ọlọ́run fi ìsìláàmù rọ̀ wọ́n lọ́rùn. Ní ẹ̀kẹ́ni àkàn dáwọn àpá àwọn ẹ̀ṣẹ́ ẹ̀yẹ ìkan ló wà ní wọn lára. Ṣùgbọ́n bí àwọn fi fẹ́ kúrò rí lẹ́nìí, wọ́n sọ fún mi wọ́n ní eléyìí tó yàtọ̀ àti wọ́n yẹ pé ní àbá náà lè ṣe. Wọ́n torí wọ́n náà ń gbọ́ látàárọ̀ gbogbo ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, bàbá wa sọ̀rọ̀ òní ọ̀la ní pòfẹ́sọ̀. Bá a bá wo kò ṣe sí wọn wọ̀nyí, ọlọ́mọ wọ láti ní wọn Muhammad. Islam ló dà wá bọ̀. Ọlọ́run ní kí àyíká ìlú wa. Wọ́n kí ọmọ ìyá mi, ọ̀rẹ́ mi, táyé mi, ọmọdé mi. Ọlọ́run bá wa náà nínú wọn. Àwa náà ní ẹ̀yìn. Ẹ̀yin ọmọ ilé ẹ̀ sáré. Now, aláyìí ti mẹ́rẹ́gbẹ̀ẹ́ mi, Professor, abàmì èèyàn ni, abàmì èèyàn, tí a bá sọ pé abàmì, ọ̀nà ní dada, abàmì èèyàn ni wọ́n. Amẹ́ríkà láti kọ́kọ́ pàdé, London láti pàdé. Wọ́n pè wọ́n kí wọ́n wá sí àmẹ́jọ kan ní London ní ẹni àpá. Èyí bá fà tí mo sí ní ti pẹ́ yìí. Á padà wá gbogbo ara wa, á padà wọ́n lórí ọ̀rọ̀. Wọ́n wá sọ ọ̀rọ̀, wọ́n ròyìn ara wọn. Mo wá ní sẹ́ẹ̀bọ̀ Nàìjíríà máa mọ̀ bọ̀. Mo wá ní
wá síta ìṣe lẹ́kọ̀ọ́ àwọn Muslim branch àwọn ẹni wá sí wọn máa ń kúndù níta bọ́ọ̀bà lẹ́wà wọn ní ọ̀fẹ́ kẹ́ wá síbẹ̀ wọ́n wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ rẹ́sàn aláàjì ṣe látọ̀ọ́dún náà aláàjì mẹ́wẹ̀ ìlú wa owó tí a ń fún alọ́dọọdún wọ́n bẹ̀rẹ̀ lórí 1 million nígbà wọ́n kọ̀kọ́ donate fún wa wọ́n sì ní lọ́dọọdún àwọn gbọ́dọ̀ máa ṣalága àtàwọn àti bàbá wa SOB babalọ́lá ọlọ́pọ̀ bá foríjì wọn wọ́n ní àwọn ọmọ ṣalága ẹnìkan kò ní kà máa wọn lọ́wọ́ so bá a báwo wọ́n wá ń fi 1 million lẹ̀ fún ọ̀rẹ́ ẹ̀kan wọn yẹ wá ẹ̀ǹdí ń kún bẹ́ẹ̀ ṣé ẹ máa fi kún bẹ́ẹ̀ lọ ní aláàjì kọ́lọ́ máa ti gbé ní ká wọ́n máa fi kún bẹ́ẹ̀. wọ́n rí sí ọ̀rọ̀ àzáàdì nígbà náà wọ́n ná owó ná fún wa ní èkó ní bá a ṣàdúrà fún wọn ẹgbẹ́ àwọn ti gbà bá a ṣàdúrà fún wọn iṣẹ́ ọwọ́ wọn ti ṣàdúrà fún for your information bẹ́ẹ̀ bá ní mọ́tò ńlá kan níbi ìwé ẹ̀tọ́ gbé fún mi àti bọ́ọ̀sì àti jíìpù àtẹ́gbẹ́ ọdọọdún ọ̀ṣàlá mọ́tò àwọn olóògùn wa àwọn èèyàn ń pè ní lólówó àwọn tó lówó ní lówó ẹ̀yìn bàbá ni wọ́n tó lówó ọdọọdún ní àwọn bá pè ní pé ṣéwù mo fẹ́ ní a ní ọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan a ní méjì ọba débẹ̀ a máa ṣàwàdà ní dídìde aláàbí bá dìde wọn ní ẹ̀dá mẹ́jọ bọ́síta ìtàlá àbábọ́ sí owó fi mọ́tò tuntun kẹ́ẹ̀ẹ́sẹ̀ wàhálà fún mi ó fi hàn mí. ayé ọ̀rọ̀ ní àbí ọ̀rọ̀ ẹ̀ẹ́mẹ́jọ ayétalẹ́ ẹ̀ẹ́mẹ́jọ ayétalẹ́ ọjà tọ́rọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀ ọjà tọ́rọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀ ọjà tọ́rọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀ àárín ẹ̀yìn pẹ̀lú ọlọ́wọ̀ wá nígbàjẹ́ ọlá tí tó jẹ́ àjẹ́ wọn ẹ̀dàkù ẹ̀bà mi sá alámẹ̀sẹ̀rá kan láàṣí sàá fún àlájì wọlá ní ọlọ́pọ̀ wọlá náà wọ́n ẹ̀ní máa padà sí irú ẹ̀ní máa padà sí irú àwọn àgbà wọ́ọ̀dù káàkiri alájì ọlá ní ìfẹ́ wò rí kò tí ìsìnú tí wọ́n tí ìlọ gbà wọ́ọ̀dù kò sórílẹ̀-èdè tí wọ́n tí ìlọ gbà wọ́ọ̀dù wọ́n gbà ní Amẹ́ríkà wọ́n gbà ní Abu Dhabi wọ́n gbà ní Dubai so bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé tí wọ́n ń kiri kí àbí ọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀máyé lára ẹ̀ nípa ẹ̀máyé lára ẹ̀ wá kéde àwọn ọmọ yín ẹ̀ kéde àwọn ọmọ yín a ní ẹ̀yìn pẹ̀lú ọlọ́run ní dàrú ìbára sáájú ẹ̀dọ̀ Muhammad ẹ̀ bá ń sàtọ́tẹ̀ sọ̀rọ̀ ayé bá ti sàá. ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. Ìjókòó wa tè ní mọ́sálásí ọmọ fún wa. Mọ́sálásí ọmọ fún wa lọ́wọ́. Ẹgbẹ́ fún ẹ ní another program.
láìpẹ́ láìpẹ́ á tún pariwo yín á tún gbé e wá. Ẹgbẹ́ ló ṣe léyìí léyìí á padà wá pariwo yín. Bẹ́ẹ̀ bá ti fẹ́ ká pariwo yín tá a bá ti dọ́dọ̀ yín tá a bá ti fún yín níwèé ẹ dákun ẹ respond. Ọ́fíìsì tá a fẹ́ kọ́ sẹ́kọ̀ọ́ ń bí ìṣe ká máa kọ́ lọ́dún kan ká máa kọ́ lọ́dún méjì lórí ojúlé ti mùsùlùmí. Àwa là máa kọ́ mọ́sálásí ọlọ́dún mẹ́wàá ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún èyí ṣe bá lówó lọ́wọ́. Etí èmi lọ́wọ́ sí kí wọ́n pè mí sí iṣẹ́ tí a gbé lé mi lọ́wọ́ yìí. Mo fẹ́ lé ẹ bá wa tètè kọ́ ọ́fíìsì náà. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ní ẹ máa fi ilẹ̀ wà. Ọlọ́pàá máa ṣe dáadáa fún gbọ́pọ̀ ìwò. Àti ẹ tó jẹ́ dẹ́pùtì ẹ̀. Àmsá ọlọ́pàá tó àwọn méjèèjì náà. Gbogbo ogún ó ṣe láti yọrí nílùú Èkó ní Ọlọ́nàlẹ́wà Muhammad. Gbogbo tí bá ní àwátà nílé kò ní ọmọ tí a bí lẹ́kọ̀ọ́ ó ti lè kó. Ọmọ tá a lọ́wọ́ sí kò tọ́ dàgbà lẹ́kọ̀ọ́ ó ti lè kó. Ẹ wà bá wa lọ́wọ́ sí kí ọ́fíìsì àwọn ìtìhádù yìí ó tètè ṣe é kọ́. Ẹni ó lè kọ́ fún adábádìlẹ̀ hàn ọwà. Bẹ́ẹ̀ni. Nínú yìí, wọ́n wá bẹ̀ ní nítorí ìfẹ́lẹ́ ẹni sọ́lọ́mù. Bẹ́ẹ̀ ní sí àlẹ́ Muhammad. Bẹ́ẹ̀ sì ní sẹ́mi ọmọ yìí náà ẹ̀dá. Ẹni pé mo ń kú yín o, èmi èrú yan o. Ṣùgbọ́n èmi èé fi ọ̀rọ̀ Kùránì èmi èé tú lódì. Bọ́lá bá kórí ẹnìkan fọ́ orí ẹ̀fọ́ náà ni. Ó bá kórí ẹnìkan bàjẹ́, èmi ò ní bá sọ kó bọ̀ bàjẹ́, orí ẹ̀ bàjẹ́ náà ni. Tó nípa báyìí, ẹ jọ̀ọ́, tọ́lọ́run là ń pera wa sí ẹ̀ẹ́dá ti pọ̀jù. Àwọn ológun ilẹ̀ Yorùbá wọn ní ọkọ̀ kan lọ́mọ ọwọ́ yọ. Bóò láti tó ọwọ́ yọ. Àwọn tá a gbó orí tá a fá ọwọ́ nígbà tá a wà primary school. Àwọn ọkọ̀ kan la fá. Wọ́n bá wá yọ sọnù lọ́kọ̀ kan kí wá ní ìrẹ̀jọ́ bẹ̀. Ọjọ́ kan wọ̀ tí ò ní ṣe ní ayé ọjọ́ yóò sì ní ṣe. Ẹni wọ́n mọ̀. Alájà tó gba góòlù. Alájà kan tó ní. Alájà kan tó ní. Nígbà tí ẹ̀jẹ̀ ti lè sọ́dá lè kó lọ ọlọ́wọ́ wá gbogbo yín kan. Alájà kan tó ní. Lẹ́yìn ọjọ́ máa ní àjọ ṣiṣẹ́ áàdì fún ìjọ mẹ́jọ. Láyé Adéwájú. Alhamdulillah. Pẹ̀lú àpẹẹrẹ pẹ̀lú tẹríba tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lólóòkú dínà èyí ni mo sọ pé kó súnmọ́ mi. Ó lè ṣe iṣẹ́ náà dáadáa. Ẹ wá wo èyí ní àdóbi lélẹ̀. Ẹ̀tọ́ wo bàbá wọn tó máa ń kúnlẹ̀ wájú bàbá ni. Ẹni tí gbogbo ayé kúnlẹ̀ wájú ẹ̀ àwọn ẹ̀ kúnlẹ̀ wájú bàbá. Ọlọ́run ó wọn láti ẹni wa Muhammad. Láti àdóga bóòlù. Adáyé ò ní bàjẹ́. Adáyé ò ní bàjẹ́. Bàbá mi ní lọ́yìn. Bàbá wa Báyọ̀ Ahmed Abdul Wahab. Bọ́bá jẹ́ tí mà kí gbogbo wá ṣe wà nígbà yìí. Bó kí a máa kéwù ní. Salamu ala Abdul Wahab wa bina. Àwọn ni wọ́n wà ní ẹni tí wọ́n sọ pé kéwù ní ló kì í. Kéwù ní ló gbọdọ̀ kì í. Nǹkan kan ọ̀gbọ́dọ̀ bí ọlọ́wọ́. Mo ní wọn lọ Kánò. Bàbá ní kí wọ́n wá lọ Kánò. Kọ́ ọ̀gá lọ Kánò kọ́ lọ ṣiṣẹ́ mi ò lè rí ṣe o.
ibi ọwà náà ni ọwà. So nípa báyìí ọ̀pẹ tá a fi dá lọ́dọ̀ Ọlọ́run àti dá. Àti dá. Àti bàbá wa náà. Lẹ́yìn náà, gbogbo àwọn ọmọ mi, mo kí gbogbo yín. Mo kí ẹ̀yin ìyá wa nínú ilé. Àtúntò ìyá wa nínú ilé o. Mo kí ọmọ mi Air Vice Master Asimiyu Awuyola Bello. Gbogbo tí wọ́n ṣe táwọn ọmọ yìí wọ́n ṣe ìkan òwúrí fún mi. Wàláì bí mo bí ọ̀nà tí mo tọ́ wọn sí ni wọ́n wà. Wọ́n lè ṣe dáadáa. Ọlọ́run mọ́ wọlé ànẹ́bí wa Muhammad. Àwọn ọmọ tí wọ́n náà tí wọ́n ń bí ní ìsìn ọlọ́run tí wọ́n rí àárí. Wọlé ànẹ́bí wa Muhammad. Mo kí ọmọ mi Habibullah. Mo kí Rasida. Mo kí Rọ̀fíyà. Ìdílé. Ìjọba Yorùbá ní ẹ̀kọ́ máa ń rọ́rọ́ mọ́. Ọlọ́pàá ti tọ́jú gbogbo wọn. Àwọn ìyàwó tí wọ́n fẹ́ ọlọ́pùnrin ni àkókùnrin láwọn ìyàwó náà. Láàrín ní ọ̀sọ́ fún ẹ̀yẹ̀ kan ní wọ́n rí orí ẹ̀fọ́. Torí pé ìkẹ́ tí wọ́n ń kẹ́ mi bí ìgbà tí ìyá tó bí ní kẹ́ mi ẹ́ ṣe kẹ́ mi. Ẹ̀mọ̀ pé bá obìnrin bá bẹ́ẹ̀ tó wú, kí ní ọkọ̀ bá ń kí ọkọ̀ lọ́wọ́ tẹ́rì kan bá sọ pé kẹ́rẹ́ kan yọ́ dàrú. Ṣùgbọ́n wọn ò rí dàrú. Wọ́n gbà fúnra wọn bẹ́ẹ̀, ọlọ́wọ́ gbà fáwọn ọmọ yìí. Ọlọ́wọ́ gbà fáwọn ọmọ yìí. Wọ́n dá mọ́ ṣe ìyá dáadáa. Ọmọ àlùbáríkà ni. Ọmọ àlùbáríkà ní bọ̀lọ́ pẹ̀lú bàbá wa Abdulrahim. Bí bàbá wa Abdulrahim ṣe nínú. Àwọn ní a ń pupa tó báyìí. Àwọn ní a máa fónífóní báyìí. Níjọ́ wọ́n ti fi ní àti fàdé mi lọ pé ọmọ yìí ni ẹ mọ̀ bẹ́ẹ̀ láti fẹ́ sí. Mo pè kalẹ̀, mo ṣàdúrà fún. Mo wá sọ̀rọ̀ ayé fún. Bí ẹnìkan kò lè lóyún ayé kó. Kò sì sí lẹ́yìn tí lè dánwò láyé jọ́sọ̀ báyìí kò sí bẹ́ẹ̀. Bọ́ ọba ti wá mà bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ náà ìyálò ọkàn tọ́nà bá ṣe fún ọjọ́ máa wà bẹ́ẹ̀ ní rẹ̀. Àwọn àfá ọ̀nà àrà ní ìyálò ọkàn ní a fi kojú wà. Wọ́n náà ṣe gbogbo tọ́lọ̀ ṣe fún ọ̀rẹ́ ìbàdí. Ẹ̀rí níwà ní ṣe yíyẹn, ẹgbà mi bẹ́ẹ̀ ni o. Ẹgbà wá bẹ́ẹ̀. Mo lè díẹ̀ o. Wà láì ní ìsì gbọ́nà pé gbọ́nà. Ìní ò gbọ́nà. Ẹgbà wá bẹ́ẹ̀. Ọmọ mi tí mo gbé inú ilé rẹ̀ ní ìsìn ilé kò mí. Láì ní gbà ní. Àwọn náà wà tí bàbá ń pè ní. Ọ̀bẹ ní ìwé. Wọ́n bá ronú jọ mí. Wọ́n bá lọ́pọ̀ sí ìjọ bá ní sọ̀rọ̀ lébò mí. A ní sẹ́yìn ni. Bàbá mi sẹ́yìn ni àbẹ́yìn kọ́. Ìjọba mi ni a ní ẹni ọwẹ́wẹ́ ìdíjọba ní. Torí bàbá yìí wọ́n yẹ primary school pọ̀ nígbà náà. Torí nígbà náà, ó lọ́rọ̀ ọ̀rọ̀ mo wá ń na ìsàfihàn. Bàbá wa tó bí àgbàtí wọ́n gbìyà rẹ̀ wọ́n tún sọ pé aláàbì jẹ́ tún sọ̀wà rẹ̀ kan fún ọjọ́ ọ̀gá. Ìwàdáyì ó sì fara máa gbogbo ẹwà gbóná. Nígbàtàgbà wá dé àdáyì oná wá ní aláìgbé àpà. Ní alábẹ́bà ìsàdé Kánò rí àwọn tí ẹgbẹ́ wá ní. Gbogbo òpé wá bàbá ní kí wọ́n tí wọ́n láyà ló náwó ní ẹbílẹ̀ yọ ọmọ sí lọ́lá bẹ́ ẹbílẹ̀. Àwọn àpàrẹ
jókòó bí a wá rí pé ọwọ́ ti wọ́wọ́ bẹ́ẹ̀ ló kù káwọn àgbórí ọ̀sọ̀ pé àwọn bí àtàlùkọ́ ọwọ́ ti wọ́wọ́ ọlọ́run wá tọ́ sọ́nà àbí ọlọ́run kò ní parẹ́ o kò ní parẹ́ o àwọn ọmọ ní ajá náà ti ta bá tẹ ilé rẹ̀ ta bá fẹ́ sùn ó ti ṣe yàrá kan special sílẹ̀ fún mi àwọn ọmọ yẹn wọ́n wà á jẹ nínú àwẹ̀ nìkan wọ́n máa ń kó ní bí ẹran lórí àwọn ọmọ wọn máa jẹ wọ́n máa ń dodi ní ògùn fẹ́ máa jẹ́ lójúmọ́. á jẹ ajẹ láàárọ̀ ìka tó wọ̀ rọ̀. ọlọ́mọba mi ṣàánú rẹ̀ o ọlọ́mọba wà pẹ̀lú rẹ̀ o àti olúwa aláwọ̀ máa ń sọ́sáyẹ́tì láti Ìbàdàn tó ní ìbàjẹ́ o Ìbàdàn yóò ní ìbàjẹ́ o àwọn ti kó ń bí àwọn ti Òṣogbo àwọn Ìwó Àbújá Ọ̀tàbọ̀ Ìbàdàn yóò ní ìbàjẹ́. ìyàwó aláwọ̀ aláfò náà wà sí. alájà wa sàláwà wọ́n ṣàdúrà fún wa ìyàwó ayé tó léwu mí wọ́n ṣàdúrà sí owó lọ́dọ̀ lápapọ̀. alájà táwọn kálíkọ̀ alájà wa pẹ̀lápò. alájà wa táwọn kálíkọ̀ ọládọ̀sù abàmì èèyàn látọ̀mù abàmì èèyàn. ìyá àdí ní gbogbo ìlú Ìbàdàn látòkè ilẹ̀. àwẹ̀ ní ọlọ́ta lẹ́bí. ọ̀rẹ́ bí ọlọ́run fún yín. ọbẹ̀ ọlọ́run. àwẹ̀ ní òní parẹ́. àmín. òní parẹ́. àmín. òní parẹ́. àmín. tó o ṣe ní èkó ni mo fi ròyìn rẹ̀ ń bàdàn. bàbá ìmọ̀ mi sọ pé ẹ̀dá mi lórí ọlọ́mọ ọmọ yín náà ó láti mọ̀ wọn lẹ́ẹ̀mọ́ wọ́n ti pè ọ́ fóyè owó tó ọ̀nàjọ́ náà gbogbo àwọn tó lóye ní kúrúkù gbà tó lóye mú orí mú owó bẹ́ẹ̀ náà kò ní parẹ́ o kò ní parẹ́ o òkú àgbóyà tí bàbá wọn tó ti ọgbà gbé má bí ọ̀nà bàbá ní máa torí ìmọ̀ mọ̀ ń ròyìn rẹ̀ kó làwọn ròyìn rẹ̀ ní jẹta kó làwọn ọ̀rọ̀ náà bàbá lé wọ́n láwọn pọ̀ ń bá ìwà àwọn ọ̀wá. Bàbá ní kí o máa rán kẹ́síwájú ìbátíà àti ní dúpẹ́ ẹni káàrẹ́ tí ó kọ́ rẹ̀ ọlọ́run ọba tó mú yí dédí yóò wá dúpẹ́ fún yí. Al-Fatiha Bismillahir Rahmanir Rahim. ìmáàmù Mùsá ọlọ́ọ̀fẹ́ aláàjì ló gbà láti Àbújá. Olùdùlù 200,000 naira ló pọ̀ láti Àbújá. Aliyu Bátádé Mọ́sọ̀ Abíọ́lá ọlọ́run náà kọ jàmá yìí owó tẹ́lẹ̀ lọ́wọ́ ọlọ́run òfìlè lọ́wọ́ ọlọ́run kọ́ náà kọ jàmá yìí iṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀ òfìlè lọ́wọ́ ọlọ́run tẹ́lẹ̀ òfìlè tẹ̀yìn lọ́wọ́ ọmọ mi Muhammad Lawi my friend distributor only the friend distributor àwọn náà ní distributor mi ọlọ́mbà mi ṣe dáadáa fún mi. Àwa pariwo ọlọ́run ní ẹ̀ẹ̀mejì. Pariwo ọlọ́run lẹ́ẹ̀mejì. Fọ́ ọba aláṣẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀mejì. Àwa ṣe fátíà kan. Oyè wa bẹ́ẹ̀. A ṣe àyàtọ̀ ìkòsí ìlú kan. A fún wa pariwo ọlọ́run lẹ́ẹ̀mejì. Àwa ṣe fátíà. Gbogbo èròǹgbà kálukú aláǹfààní ilé yìí. Ọlọ́mọ wọn náà fẹ́ kí ni ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ yín. Kẹ́ẹ̀dì yé ni lọ́wọ́ yé. Gbogbo tẹ̀ ń bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ òwúṣẹ́. Sọ̀rọ̀ wọn wà ní ìwọ̀sẹ̀lẹ̀. Ní akọ́pa
pariwo ọlọ́kẹ́ ìdí náà. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in, Ihdina as-siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim, ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum, la ta'khudhuhu sinatun wa la nawm, lahu ma fis samawati wa ma fil ardh. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر كبيرا. فاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. Yẹ kárí bàbá pẹ́ o, yẹ kárí bàbá. Olúwa ni àgbàlagbà ọlọ́run. Both of them still pọ̀ nísìnyí. Ẹ̀dùn ẹgbàlápà lọ́dẹ tó máa lọ. Both of them still pọ̀. Dr. Chairman Planning Committee, Dr. Ibrahim Bello Adelade. Bismillah. Now, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جماعة يا